Aláròyé máa wí o. èyí lohun tí olórí àwọn agbésùnmọ̀mí tíjọba láwọn ti pa sọ nínú igbó ọba tó wà. àwọn àgbà bò wọ́n ní bírọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ni òótọ́ máa bá a. ní báyìí ògbólógbòó olórí àwọn agbésùnmọ̀mí kan tó ń dààmú àwọn ará ìpínlẹ̀ Zamfara, Kachala Sani Yellow, tíjọba ìpínlẹ̀ náà kéde fáwọn ará ìlú láìpẹ́ yìí pé àwọn ti pa dànù lásìkò tí àwọn ológun wa kan kojú àwọn agbébọn kan lágbègbè Anka níjọba ìbílẹ̀ Anka nípínlẹ̀ náà ti bọ́ síta gbangba láti tako ìròyìn ẹlẹ́jẹ̀ náà. ó lóun kò kú o, bẹ́ẹ̀ ni kinní kan kò ṣe òun, yàtọ̀ sí wípé ó lóun kò kú ṣe ló ń fèpè ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Dáúdà Lawal tó kéde ìròyìn ikú rẹ̀ fáwọn ará ìlú. nínú fídíò oníṣẹ́jú díẹ̀ kan tí àfúrásì ọ̀daràn náà gbé síta lórí ẹ̀rọ ayélujára ló ti jókòó sórí ọ̀kadà kan tí wọ́n ń gùn káàkiri nílùú náà táwọn ọmọọṣẹ́ rẹ̀ méjì míín sì dúró gbangba pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. kò jọ wípé inú igbó ọba ni àfúrásì ọ̀daràn náà wà lásìkò tó ń bá àwọn ọmọọṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ nípa ìròyìn ikú rẹ̀. àárín ìlú níbi tí ọ̀pọ̀ ènìyàn wà lòun náà dúró sí tó sì ń bá àwọn oníròyìn kan sọ̀rọ̀. kódà ó sọ̀kò ọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ náà lórí ìròyìn ikú rẹ̀ tó kéde fáwọn ará ìlú lásìkò kan. yàtọ̀ sí wípé ó sọ̀kò ọ̀rọ̀ sí i, ó tún fèpè ránṣẹ́ sí gómìnà pẹ̀lú. ó ní, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, pàápàá jùlọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí mi. bákan náà ni mo kí gómìnà ìpínlẹ̀ Zamfara Dáúdà Lawal, ẹni tó ti fìgbà kan sọ fáwọn aráàlú wípé àwọn ológun Nàìjíríà ti pa èmi Alhaji Sani Yellow, ṣùgbọ́n ẹni tó sọ wípé àwọn ológun Nàìjíríà ti pa rèé o. èmi ṣáà nìyí tí mo jókòó lórí ọ̀kadà táwọn ọmọọṣẹ́ mi sì wà pẹ̀lú mi. èmi Alhaji Sani Yellow kò kú o, kódà àárín ìlú gan-an ni mo wà báyìí. síwájú sí i, àfúrásì ọ̀daràn náà tún sọ̀kò ọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ náà pé kó gbájúmọ́ ètò ààbò ìpínlẹ̀ rẹ̀ pẹ̀lú bí àwọn agbésùnmọ̀mí àtàwọn ajínigbé ṣe ń dààmú àwọn ará ìlú náà nígbà gbogbo. ó ní í ṣe ni gómìnà òun fi ẹ̀tẹ̀ sílẹ̀ tó ń pa làpálàpá kiri ni. máa ń rọ gómìnà ìpínlẹ̀ Zamfara Dáúdà Lawal pé kó gbájúmọ́ ètò ààbò ìpínlẹ̀ rẹ̀. èyí jẹ́ nǹkan pàtàkì tó yẹ kó jẹ́ lógún jùlọ. kó yéé lé àwọn aláìṣẹ̀ gbogbo mọ́. èmi ò kú o, irọ́ làwọn tó sọ wípé mo kú ń pa fún un, kò sóhun tó ṣe mí rárá. bá a bá rẹ́nìkan tó sọ fún gómìnà ìpínlẹ̀ Zamfara pé àwọn ti pa mí, tòun kàn ń parọ́ fún un ni. ẹni kó gbájúmọ́ ètò ààbò ìpínlẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ 10 oṣù keje ọdún yìí ni ìròyìn ọ̀hún jáde pé àwọn ológun wa kan lọ kojú àwọn àfúrásì ọ̀daràn náà lágbègbè Dangiba níjọba ìbílẹ̀ Anka nípínlẹ̀ Zamfara tí wọ́n sì pa á dànù. lójú ẹsẹ̀ ni gómìnà ìpínlẹ̀ náà Dáúdà Lawal ti kéde pé ìjọba òun ti rẹ́yìn ògbólógbòó olórí agbésùnmọ̀mí kan tó ń ṣòro fáwọn ará ìlú náà nígbà gbogbo. ṣùgbọ́n pẹ̀lú bí àfúrásì ọ̀daràn náà ṣe ti wá sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ náà báyìí tó sì ti lérí pé káwọn ará ìlú náà máa retí òun láìpẹ́, inú àìbalẹ̀ ọkàn àti ìbẹ̀rùbojo làwọn ará ìlú náà láwọn wà báyìí nítorí tí wọn kò mọ ìgbà tàbí àkókò tó máa wá kógun jà wọ́n nínú ìlú náà gẹ́gẹ́ bó ṣe sọ wípé kí wọ́n máa retí òun láìpẹ́ ọjọ́. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.